Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. We are here to celebrate a pathfinder. We are here to celebrate a trainer of trainers. We are here to celebrate a mother, a friend, a colleague, a grandmother. We are here to celebrate the wife of our father. We are here to celebrate the world famous Madam Saje Yrs. Please put hands together for this wonderful woman. If you are happy to be here and you are here in the mood of celebrating this veteran and icon woman, please put your hands together for this woman. Put your hands together. A round of applause, please, if you are here to celebrate Madam Saje. My name is Ambassador Dr. Abdul-Yomi Mate, the world famous Ifan Hallelujah, the powerful voice behind the microphone. Small but mighty, small body, big engine. Small body, big voice. Alright, we're going to start off this event by having on the podium here a fantastic
and a talented artist to come and do what he knows doing best. Ladies and gentlemen, please put our hands together as we invite on the podium here Good Night. Yeah. I go back name Good Night, aka Anobi Bariga. Bariga #1. Yeah. On the Taka Oshidanu. Taka Oshidanu. I go back name Good Night, Anobi Bariga. DJ, roll it, let go. Hey, let go. Okay. Wawa Amino Fejo Ijo Aboki Ujede Pata Wawa Amino Fejo Ijo Aboki Ujede Pata Afejijo Pata Ofejijo Pata Fún ọjẹ magara Ose mi ma fún ẹ mo kala Afejijo Pata Ofejijo Pata Fún ọjẹ magara Ose mi ma fún ẹ mo kala Ẹ̀sùnmọ́bí ìjó tuntun lágbédè lẹ́yìn ṣọ́kí ní pátá èmi dẹ̀ fún wọn jẹ dáadáa. Ẹ wo Rasaki apárí tó wọ Versace àṣẹ ló ń já ticket bébí wá ṣòyọ Bugatti ẹnu gbẹ̀wọ̀n rí kan jẹ wájú pátá má ṣùgbà jẹ àdúrógún Ebola kẹtẹ̀tẹ̀ ṣàbí àdúrà ébà there is God o Jesus Christ na his son o mélòó lára mi ẹ̀jẹ̀ má fèmí kọ́bọ̀dé o pé. Ẹwà wà Amino Fejo Ijo Aboki Ujede Pata Ẹwà wà Amino Fejo Ijo Aboki Ujede Pata Afẹ́jíjó pata ọ̀fẹ́ níjó pata fún ọjẹ magara Ose mi máa fún ẹ mo kala Afẹ́jíjó pata ọ̀fẹ́ níjó pata fún ọjẹ magara Ose mi máa fún ẹ mo kala I want to dance, I want to dance, I want to dance, shocky, I want to dance, I want to dance, I want to dance, muje, Amina my mata, Morizina mata, she go give you shikaka, Shuba diye komaton, Yeke diye komaron, Toba jako jekimo, Awawa otamajo, see, people don't they like the dance, what goes around you come around, one and for up on my ground, one and for on my ground, one and for on my ground. Ewa Amino Fejo, Ijo Aboki, Ujede Pata. Ewa Amino Fejo, Ijo Aboki, Ujede Pata. Afejijo pata, ofelijo pata. Fún ọjẹ magara, Ose mi ma fún ẹ mo kala. Afejijo pata, ofelijo pata. Fún ọjẹ magara, Ose mi ma fún ẹ mo kala. I want to dance, I want to dance, I want to dance. Shocky, I want to dance. Kóredé Bello náà ibì kan ló ti bẹ̀rẹ̀. Good Night rè Ọlọ́run jẹ́ ogun ké dáadáa. DJ Nobu. Yeah, come on. Brother man, everywhere we dey, I'm on a Fuji rẹpẹtẹ. Straight. Respectful and humble. Ladies and gentlemen, please put hands together for Mercy Ayibe. Put hands together for Mercy Ayibe. ODUNADE ADEKOLA, the ambassador. Yeah, I just want you to prove to the wide world. Ifá ọ̀pẹ̀lẹ̀. Ifá oríire o. Ó bá lówó lọ́wọ́. Ifá Ó bá lówó lọ́wọ́. Ifá ayé owó ló gbà. Yes. Ifá òṣèré lọ́fẹ̀ẹ́. Ó ti pẹ́. Ayé ṣe èdè lára. Ẹ wo ìbànújẹ́ ò ní dé bẹ́ mi. Àní ìbànújẹ́ ò ní dé bẹ́ mi. Fúnra ara mi ni mo dé bí fúnra ara mi ni màá máa lọ lé mi. Wọ́n ò ní gbé mi ní kọ́kọ́ lọ́rùn lọlé. Ẹ wo gbogbo olóríire tó wà bí pátì ìyá mi là ń ṣe. Ní àsìkò yìí, mò ń kí gbogbo àwọn táwa wípé a kú dìde o. Lágbára Ọlọ́run ayọ̀ la dé bí ayọ̀ náà la máa fi padà.
ayọ̀ la fi débí ayọ̀ náà la máa fi padà bẹ́ẹ̀ ni ìyàwó dáàdì mi wà mí ta ló mọ dáàdì mi yẹn ní wáyálẹ̀tì mi. mo mọ dáàdì ẹ. kò sí. mo mọ àná dáàdì mi. dáàdì ẹ kọ́ ní sàgbàro ní ìwò. tàgbàdo ní wo bàbá tí mo ní pọ̀ ìkànnì yẹn nù wọ̀n ìkejì gan. bàbá tí ń ṣe káfíńtà ní ṣé o mọ̀ pé bàbá tó bá jẹ́ dáàdì tiẹ̀ dáàdì tèmi náà ni dáàdì ẹni fẹ́ ló tọ́jú wé. dáàdì kan náà ló bí wa. ìyàwó bàbá mi wà bí ìyẹn bàbá mi tí ọlọ́run bá wù bẹ́ẹ̀ tó bá wù ọlọ́run bẹ́ẹ̀ tó fẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run dẹ̀ máa gbà bẹ́ẹ̀ tí bàbá mi yẹn máa tó di ààrẹ. By God's grace, inshallah. Orílẹ̀-èdè tí a wà yìí. Ọ̀nà àwọn àgbàlagbà. Ẹni tó bá mọ ẹni tí mo fẹ́ pè tó mọ bàbá mi yẹn tí n bá ti pé 1 2 ayé yìí tó bá ti ní obìnrin gidi lẹ́yìn wọ́n á máa gbórúkọ ẹ̀ lọ́tún lósì ni ìbànújẹ́ wà ní dé báyìí mà ẹ ṣe kan ibi tí ẹ ti mú wa bọ̀ ẹ dẹ̀ ṣe ibi tí ẹ mú wa lọ Ọlọ́run á ràn yín lọ́wọ́ láti gbé wa débẹ̀. Àmín. Bẹ́ẹ̀ ni. Very soon. Mọ́mí wa Mrs. Fashola. Dame Emmanuela Abimbola Fashola SAN Senior Abiyamo of Nigeria. Màmá ẹ máa gbẹ́sẹ̀ nǹkan tẹ́ bá láìkẹ́ gbé ní méjì olówó yaso tálákà ń fọwọ́ bomú orí mẹ̀kúnnù burú iṣẹ́ olówó tó yẹ kó máa pọ́nlá ọjọ́ wo ló mọ̀ tí ó rówó lọ́fíńdà ẹ jókòó fúnra yín gẹ́gẹ́ mi. Alright, ladies and gentlemen, wọ́n ní tó ti dá ń fẹ́ àdúrà èyí tó kù díẹ̀ káàtó àdúrà. Ó fẹ́ ìpè sorry. Ó fẹ́ lè nídìí èpè náà. Sá. Tí wọ́n bá ṣépè fọ́ta èèyàn èpè ni ẹ. Tí wọ́n bá ṣàdúrà fọ́ra èèyàn àdúrà ni. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ pé bàbá wa ògbóǹtarìgì ọ̀kan lára àwọn gbòógì tó jẹ́ aṣíwájú òṣèré orí ìtàgé. Bẹ́ẹ̀ni. Bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. Àti ti mẹ́rán. Bàbá wa atọ́lágbé àtọ́lì àwọn ni a máa fún ọ ní àdúrà ìbẹ̀rẹ̀. Ẹ bá fún ọ ní àtẹ́wọ́. Àtẹ́wọ́ tó rinlẹ̀ dá. Ẹ jọ mi mọ̀ bóyá èèyàn ọmọ ẹgbẹ́ gan wà ń bì. Tampan. Success. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ success nígbésí ayé ẹ̀yin tẹ́ ẹ jọmọ ẹgbẹ́ Tampan tẹ́ ẹ bá ti fẹ́ dáhùn success yẹn ẹ wá nawọ́ yín sókè bí Ọdúnladé Adékọ́lá ṣe nawọ́. Tampan. Success. Tampan. Success. Bàbá wa Tọ́lágbé àtọ́lì ẹ máa ń bọ̀ fúnra yín kẹ wá fún aládùúrà fúnra yín. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Alihamdulilayi. Ẹ jẹ́ ká di ọpẹ́ wa ládé. Alihamdulilayi rabbil alamin. A dúpẹ́ wípé ayọ̀ ìpéjọ wa lónìí a péjú láti wá sin òkú màmá wa Fausat. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá ẹ gbọ́ ọpẹ́ wa. Àmín. Ọlọ́run mi ẹ gbọ́ ọpẹ́ wa. Àmín. Ẹnu ọdún tìyá wa tí ó lò láyé ọmọlélẹ́ ọ̀jẹ̀ ní agbára Ọlọ́run àsọdúnmọ́dún ní ọmọ ṣe awọ ọ̀sọdúnmọ́dún àsosùmọ́sù báyìí ní ọmọ ṣe awọ àsosùmọ́sù ní agbára Ọlọ́run gbogbo ẹni tí ẹ wá síbí ní àṣẹ Ọlọ́run gbogbo ẹni tí nǹkan rẹ̀ wù bí irú èlé láti ṣe lágbára Ọlọ́run ọlọ́ba mi ò bá ń fi àṣẹ sí i gbogbo ẹni tí nǹkan rẹ̀ wù ọlọ́ba mi ò bá ń fi àṣẹ sí i ayọ̀ àti ìdùnnú ní kálukú wa la fi débí odidi la débi àní débi lábọ̀ àní délé lábọ̀ ayọ̀ àti ìdùnnú la fi lé wa sí àbálẹ̀ wa náà ní ayọ̀ àti àlàáfíà àní bábà nù jẹ́ ńlẹ́ o wàlá láhùlà wàlá kùwàtà ilà bìláìbìlì azim thank you. Ẹ ṣeun bàbá wa ẹ jẹ́ bá wa fún àwọn dáàdi wa látẹ̀wọ́ tó rinlẹ̀. Akí ògbóǹtarìgì òṣèré orí ìtàgé tí àwọn náà tún wọnú ilé ibi tá a wà yìí tí wọ́n jẹ́ gómìnà ìyẹn Ambode ẹgbẹ́ Tampan the governor of Tampan in Lagos State Ambassador Debo Alexander Ọ̀túnba Debo Alexander ẹ bá fún ọ ní àtẹ́wọ́ thank you. Gbogbo yín dáwà bí ẹ máa délé láyọ̀ lágbó Ọlọ́run Ṣàmù original DJ Shapalities Oga Gold God bless you. Madam Chansha, Alaja Shansha, God bless you, man. DJ, are you ready? Okay. Lamba boy, Diamond, baby boy, I'm a color in the beauty. You know what it is, baby, I know what it was. I Judy kept me to the dolly. Get out, let's go no talk. One beat.
love with you, my baby. Money go mujojo. I'm in love with you, my baby. Money go mujojo. I'm in love with you, my baby. I go spray you to my body. I will take you home to my mommy. Baby, I'm in love with you, my baby. Money go mujojo. I'm in love with you, my baby. Money go mujojo. Oya juje bobo kojo ojo ojo ojo. Oya soje bobo kojo ojo ojo. Oya fidi gbangba mujo. Ko bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ko mujo wa o. Fidi gbangba mujo. Ko bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ko jíjó wa o. Lamba boy, mo yàtọ̀ sí bona boy. Baby, this mommy don't dull. I will love you right, my baby. If na money, baby, don't worry. I go buy you Ferrari and Versace. So Fanny, Mr. Kush. LSD, we taking over. Hey, baby girl, we not casting over. From now on, this storm is over. Storm is over. I'm in love with you, my baby. Money go mujojo. I'm in love with you, my baby. Money go mujojo. I'm in love with you, my baby. I go spray you to my body. I will take you home to my mommy. Baby, I'm in love with you, my baby. Money go mujojo. I'm in love with you, my baby. Money go mujojo. Oya juje bobo kojo ojo ojo ojo. Oya soje bobo kojo ojo. Oya go down kojo. Oya fast one kojo. Oya go slow no door. Oya baby no door. Oya give it to me no darling. Yeah, let me give it to you no darling. If I saw you like juggling, 1, 2, 3 win like wrestling. Oya buy all you want it, so make you know the front seat. Give it to you no darling. Oya baby let's go. Oya when I step on this stage, all the guys that's better low. When you see me go down low. Oya small big jacka foot, I need to jacka go down low. Baba mi is in the house. Baba no. Baba ọ̀gá. Baba olóríire. Ọ̀gá tún yọ nínú orúkọ wọn. Baba tó bí àwọn ọmọ tó tún ṣoríire táwọn ọmọ náà ti dọ̀gá. Bẹ́ẹ̀ ni bàbá wa ògbóǹtarìgì àwòkọ́ṣe nínú eré orí ìtàgé. Bẹ́ẹ̀ ni. Alhaji ìtọ́lọ́hún dá lọ́lá, Alhaji ìtọ́lọ́hún pọ́nlé dáadáa. Tọ́lọ́hún tún yẹ sí. Alhaji Adébáyọ̀ Salami Ọ̀gá Bello. Ẹ jọ̀ọ́ ẹ bá fún ẹ ní àtẹ́wọ́ o, ẹ bá fún ẹ ní àtẹ́wọ́ Ọ̀gá Bello. Bàbá. Ẹ̀yin tẹ́ máa ń respect wọn lẹ́ ń pè wọ́n lẹ́ ń fi ọ̀gá sí orúkọ wọn. Tẹ́mi bá máa pè wọ́n ní Bello. Sọmọ pé n tó ní mi ò ní. Ẹ̀yin ò tó bẹ́ẹ̀ kẹ́yìn pé wọ́n lórúkọ. Èmi lè pè ní Bello. Ọ̀gá Bello lèmi wí o, mi ò yọ ọ̀gá abẹ kú o. Bello, how are you? Ntó bá yẹ mú ọ, ẹ sà ọ̀gá, ntó yẹ mú tó yẹ ọ̀gá kú o. Tó sọ̀gá Bello di Bello. Bello láì kò gúnfe kò jẹ màlúù. Ẹ sà mi ò mọ ọ̀gá lèmi wí sá o. Bello láì kò gúnfe kò jẹ màlúù. Ìlọrin Àfọ̀njá ẹnu dùn juyọ̀. Ọmọ Ẹgbàá kan ò tó ná dọjọ́ alẹ́. Ìlú tó tóbi tó yìí wọn ò léegun ẹṣin léegun lé wọn kọ̀ọ̀kan lóró owó bẹ̀. Ìlú tó jìnnà síná tó súnmọ́ àlùjànnà pẹ́kípẹ́kí. Àwọn la fi kálámù dámọ́lẹ́kùn àríṣe kándúkándú. Bàbá ẹ̀ ní ṣubú láyé. All right, ladies and gentlemen. Bàbá ti dé, ọkàn wa tún ti balẹ̀ sí i. Ìyá àwa dáadáa. It takes one producer, one artist. Drop a hit, just mention just like this. Don't be surprised if you see me riding Lexus, Porsche, cause I'm ready sold out to sell records. My eyes are stains with blood, and I'm in the town that's why they call me Fury Word. And I can flip the word, I come first, not the third. I ride sky high, not be seen by the word. It's been a long time in the scene, now y'all heard. Fuck all y'all who picked to my name. Y'all step on the wrong toes. Oh yeah, I can look at them. Ó ti pẹ́ tó ti ṣe àgbàǹgbà, ó ti pẹ́ tó ti ṣe àgbàǹgbà. Àjùnilọ ó lè bí ní dúnínú, àjùnilọ ó lè bí ní dúnínú. Ó ti pẹ́ tó ti ṣe àgbàǹgbà, ó ti pẹ́ tó ti ṣe àgídìgbà. Àjùnilọ ó lè bí ní dúnínú. Listen. Bó ṣe fẹ́ sí mo high bí ẹni sí mo tóbi rọ́bọ̀tọ̀. Mo jókòó ra bàtà, mo wá para bí ara. If you try to be like me, wá ṣe kárakára. Kì í ṣe ní kì í ṣàná. Tó bá súnmọ́ mi pẹ́rẹ́, wá ṣì ń bí ọ̀rà. Súnmẹ́yìn, àwọn tó ti dé mi ti jóná. Wọ́n ti jóná gúrúgúrú, wọ́n ti jóná. Sweat. Fine boy, Ìjẹ̀bú ò léèyàn rárá. Wàá ṣeré, selfie.
selfie oga pẹ̀lẹ́ jíjọ má fara lẹ̀ jọ kí àwọn èèyàn. ẹ ọmọ yé mi àǹtí mi wàhálà you looking so beautiful. are you serious. I'm telling you you look so marvelous. you look badly handsome. Badly. You are ridiculously fine. mo fọ́ mo rún fún yín àǹtí mi. You are badly beautiful. mo rún géjégéjé wàhálà àǹtí mi. mo kí gbogbo àwọn tá a wà mí lẹ́ẹ̀kan sí orúkọ mi ò yí padà Táyọ̀ Amọ̀kadé làwọn èèyàn ń pè mí aka Bàbá Ìjẹ̀bú èmi rọmọ olùkọ́ta àtàwọn ọmọ orúkọ sọlá onúkan òbí lè já ọmọ mẹ́mú ọmọ rẹ̀ ìgbénú gbogbo gbọ́rọ̀ náà rẹ̀ ìgbérọ̀ náà kó bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ gbé ọmọ dáníyàn dání kéke ọmọ bá fún mi ìyẹn yé fún mi ìyẹn nídìí ìṣànbó ṣe máa jẹ́rìí yẹn àǹtí mi ṣe máa fún mi ní 2 minutes. Madam Saje ó yá arabata ríbi tí ń yẹ fún mi ó DJ bá mi gbé sókè jẹ́ kọ́ mọ̀ Ìjẹ̀bú ti kọ́ India ó yá gbà fún mi arabata ríbi tí ń yẹ fún mi arabata ríbi tí ń gbà fún mi arabata ríbi tí ń gbà fún mi arabata ríbi tí ń yẹ fún mi arabata ríbi tí ń gbà fún mi. Let's go now. Iye neme ke ikabro me yukunu bohona. Iye neme ke ikabro me yukunu bohona. Yekumi kumi. Arabata ribido bafumio. Shingoya yekomena yekole bidi kiri chekibidi kele bidi bari chukiri. Arabata ribido bafumi. Emi gondam DJ bring it down. Alaye gondam. Ó ti tọ́ àṣẹ bẹ̀rẹ̀ tóní. Sá. Pẹ̀lú kùn. Ṣé jíde kò sọ ìyẹn bẹ́ẹ̀ ló lọ́jọ́. Okay D1 Sonata. Ibi gbogbo láyé ọpẹ́ ti yọ fún mi o. Ibi gbogbo láyé ọpẹ́ ti yọ. Ibi gbogbo láyé ọpẹ́ ti yọ. Ibi gbogbo láyé ọpẹ́ ti yọ fún mi o. Madam Saje ibi gbogbo láyé ọpẹ́ ti yọ fún mi o. Ibi gbogbo láyé ọpẹ́ ti yọ. Ibi gbogbo láyé ọpẹ́ ti yọ. Ibi gbogbo láyé ọpẹ́ ti yọ fún mi o. Jésù olùràpadà tó mú bànújẹ́ ayé mi lọ. Ó mú ṣùkúrò. Ó sunkún lórí aya lórí ọmọ. Ṣàrí ọ̀rọ̀ ẹ máa jọ pẹ́ lọ. Ṣé rí mi ọ̀rọ̀ mi jọ pẹ́ lọ. Èmi lẹni tí bàbá ti ṣe lógo. Èmi lẹni tí ó bàbá ti gbẹ̀gà o. Ìwọ lẹni tí ayọ̀ rẹ kún ọ. Ayọ̀ ẹni púpọ̀ ó ṣe oríire. Ṣé wá rí i pé ọ̀rọ̀ ẹ jọ pẹ́ lọ. Ṣé wá rí i pé ọ̀rọ̀ ẹ jọ pẹ́ lọ. Àwọn aláwùn sọ̀rọ̀ bẹ́ẹ̀ni tí yóò mọ̀rọ̀. Ìbọ̀ bẹ́ẹ̀ni tí yóò mọ̀rọ̀. Àwọn aláwùn pèdè bẹ́ẹ̀ni tí yóò pèdè. Àwọn aláwùn fàṣà bẹ́ẹ̀ni tí yóò máa ṣà. Ṣé báwọn aláwùn ṣe ẹ̀fẹ̀ bẹ́ẹ̀ni tí yóò mẹ̀fẹ̀. Ọmọ àdàdì jíjọ mi kò bá kọ́lékọ́lé. Gbogbo bọ́ọ̀sì gbogbo gẹ́ẹ̀sì wọ́n máa jọ mi o. Ọmọ àdàdì jíjọ mi kò bá kọ́lékọ́lé. Gbogbo bọ́ọ̀sì gbogbo gẹ́ẹ̀sì wọ́n máa jọ mi o. Pencil G. Is it Pencil G or Mr. Pencil? Àbí Biro G. Àbí Mr. Pencil Virus or Virus Pencil? Nítorí tí ẹ máa sàwọn èèyàn dà Ọlọ́run nìkan ló wo ohun tó gẹ̀. Bọ̀dá ìpẹ́sù. Wọ́n fẹ́ pẹ́. Wọ́n fẹ́ pẹ́. Kò gbọ́dọ̀ fi bínú fi bàtà igbá yàn. Olúwewo kàn nínú yọ. Pencil àbí eraser. Wọ́n mọ̀ nǹkan lò wọ́n sì ń lo bàtà yìí síbẹ̀. Wọ́n mọ̀ nǹkan mẹ́tẹ́ bí. Don't get it twisted. Mr. Pencil. God bless you. God bless you, my brother. God bless Evanka Hallelujah. God bless you for giving me this opportunity. And God bless you, my mom. Ladies and gentlemen, actually, I'm here because of my beloved boss, Ididowu. God bless you for letting me in this evening. All right, they call me African Pencil G, the only crossover comedian OGANLA one. Now, maybe the only comedian where they talk this thing. If I do comedy for you, if you don't laugh, that person get family problem. I'm telling you.
Where is mom? She's a good mother, a great living legend. Actually, auntie, mommy, this mama want to do something today. I did small. Erin keke o labule baba suwe. Ewa kogbon. Erin keke o labule baba suwe. Africa Pesuji, oh God don't follow. Africa Pesuji no go follow. Edumare no go let you follow. This is me. All right, ladies and gentlemen, I don't want to waste time. Make I do them sharp. God bless you. I'm telling you, you can never persuade Oyibo girls. Say you go buy Maserati 14 million. You want to use them persuade Oyibo girls. Oyibo girls will push it to you. But come Nigeria, all any key with swagger. Nigerian girls, even though the key na combat key, all land with swagger. I beg, where's my car key? Mr. Dido, my car key, please. I'm telling you, you see this ordinary key. When you come down to island, if you see any guy with one key, get when the guy they come with the empty bag. See the first conversation. Hello, baby, how are you doing? See the girl. I'm alright. Actually, my name is Ajibola. Sorry, you mean Pasuma? Of course, yes. My name is Ronke Oshudioke. Baby, if you don't mind, can I give you a few ride? No P. I want to tell you there is difference between automobile sound and motor. When the girl enter the car, see the response and the reality. Lega. If Ajibola won't kill the girl inside that car, go just honestly see the girl reaction. In a few minutes time, go just play music. Bam. Come see the eye contact. See the guy. Alright. Come down to my area, Mushi. Idioro, Idiko, Akala. If anybody buy the phone, jam you. All about the again, back to back. Latori Okada. They can have LSM. What you come pay me before your friend or your girlfriend come. Constant reaction with this music. Yeah, American, sustain. Alabia keba yo tamente o. Alabia judgment o. Lagata to go Fuji Ijoba. Ọmọ ya wa no mi gunle. Emi Alabia o. Alright. Fatai. Iyala ya. Pe Kafaya wa. Kafaya come. Hey! Kafaya má ṣí bẹ́ẹ̀ gbapẹ́ sókè gbé sókè wọlé kàn sí mọ́tò sound jọmọ. Mo lè láyà púpọ̀ ìsìn tó burú. Mo lè láyà púpọ̀. Má bínú Kafaya orin tí mo lá ló jẹ bátìrì yẹn Pasuma dákẹ́ ẹnu ẹ̀ jọmọ. Ìyá ẹ̀ wá gbéra. Kafaya bọ́lẹ̀ tí látẹ̀yìn. Àwọn bẹ́ẹ̀ pa ẹni tí látẹ̀yìn. Gbẹ̀yẹ̀ ní ẹni tí látẹ̀yìn. Ó yá gbéra. Let me do this before I come out because of actors and actors. If you dey watch Oyinbo movie, ladies and gentlemen, luckily for me, I meet a lot of distinguished actors and actresses. If you dey watch Oyinbo film, you can never trace Oyinbo film with the soundtrack to know where the film go end. Come Nigeria. Let's start from Igbo. How many were there here? Igbo Gweru.
Igbo no dey here. Once they play the soundtrack, you go to see the one start Igbo film. Now listen, I want to start the film now. Lega. Future Wing. Ramsey Noir. Bronco Shodoke. Pasuma Ijoba. Aight. Let me start the film proper. Jano. Guy, stand up with a craze. I tell you, say your matter. Not before yet. Calm down. Alright? If you watch Igbo film very well, if I lie, pursue me come up for year. If they won't take anybody, go meet herbalist for Igbo movie. Before showing the herbalist, this soundtrack will indicate they want to go and meet herbalist. Alright? Inside Igbo movie, if they won't do any bad thing for Igbo movie, that person face, they're not going to show them. Now from leg, this Santa will indicate they won't do bad thing. Alright? Relax. Now Yoruba one was pass. You think about the people that Yoruba film won't change the soundtrack here. Nínú Yoruba movie, tí ọlọ́dẹ tí ò bẹ̀rẹ̀ wọn pa nùgbò soundtrack wọn change yẹn ni tí bá ti pa wẹ́lẹ́ mi bọ́lẹ̀ jọmọ. Thank you very much. Thank you, my brother. Bring it up, Mr. DJ. Thank you. Ladies and gentlemen, my name is African PASUMA, the crossover comedian OGANLA one. God bless you, Frank Hallelujah, for giving me this opportunity. God bless you, Auntie. God bless you. God bless you, Didowo. I don't wait. God bless you. Can we please appreciate this beautiful Big shout out to my godfathers, Uncle Yinka Kodri, Sayika Kondri, Mr. Ogugo, Sonny Aliwawa. I greet you. Anturuke, see, you know, I am the reason your mommy said you shouldn't love. The reason why she said enough is enough. The reason why she said Kumaja Delale, Kumaga Diwali Ben Ilewolabe. She has a point. Auntie, look at your back, look at your front. Auntie, I know it's not your fault. Be like, say, she push your blood. God bless you. It's very DJ. Kẹ́lẹ́dà máa sùn kó gbére wá fún mi. Olóṣó tó lò máa gùn kó máa mọ̀nà lẹ́nu sẹ́ríkì. Wọ́n ní bèyú òǹdàzù làbí ọ̀ṣọ́dún ni. Ìbéèrè tó pàyà jẹ̀bú lọ ń béèrè lọ́wọ́ mi. Ọmọ gbẹ́rùkú tó bá mi wá. Plenty olóṣó tó yí mi ká. Tíyànú bá ṣẹlẹ̀ lọ́dún yìí. Happy birthday to the insanity. Ẹrùkú tó bá mi wá. Olóṣó tó yí mi ká. Tíyànú bá ṣẹlẹ̀ lọ́dún yìí. Happy birthday to the insanity. Ó yá sí dem de lùkùlùkù. Wọ́n lọ torí mi gbọ̀ṣẹ̀ dúdú. Wọ́n ti fọ́gò lórí lùkù. Ìrè wọlé ọ̀tá ń bínú. Ṣebí ajá tó bá máa sọnù kò máa ní gbọ́ fèrè ọlọ́dẹ. Ó sọ fún ọkọ̀ tí ikú he said he must go there. Ṣebí jíjí ló jí yóò bàbá. Ó lọ sí gbé bòrú. Ó tẹ́rí sí ó pa lórí ó wá dàjí rèébi. Jíjí ló jí yóò bàbá o. Ó lọ sí gbé bòrú. Ó tẹ́rí sí ó pa lórí ó wá dàjí rèébi. Kẹ́lẹ́dà máa sùn kó gbére wá fún mi. Olóṣó tó lò máa gùn kó máa mọ̀nà lémi. Wọ́n ní bèyú òǹdàzù làbí ọ̀ṣọ́dún ni. Ìbéèrè tó pàyà jẹ̀bú ló ń béèrè lọ́wọ́. Let's go. Ọmọ gbẹ́rùkú tó bá mi wá. 90 olóṣó tó yí mi ká. 90 tíyànú bá ṣẹlẹ̀ lọ́dún yìí. Happy birthday till eternity. Ẹrùkú tó bá mi wá. Plenty olóṣó tó yí mi ká. 90. Bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ fún ọ̀kan sórí rẹ̀ lè fi rán Yomi Sars fúnra rẹ̀ gan náà òun náà ń kọrin. Àwọn ẹ̀bá mú lẹ́tà bọ̀m dọ́dẹ̀ yóò ṣùtù yín ni ẹgbọ́n Sars lẹ́yìn orúkọ ẹ̀. You are most welcome my brother. Aunty mi, let's go there. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Tabarakalladhi bihaddi mulku wa huwa qadir. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله مولانا العظيم.
alhamdulillahi rabbil alamin arahmanir rahim ọlọ́run adúpẹ́ mo máa bá màmá mi dúpẹ́ alájà alábẹ́ni Fausatu Haya Balógun mo bá yín dúpẹ́ 40 years on stage kò kí n ṣe wàsá rárá mo bá yín dúpẹ́ èyí ò ní ìjópin ọrẹ gbogbo ẹ̀yin tá a pè tẹ wá ẹ ò ní kàdíkẹ́ ẹ tó wọlé ẹ ò ní báwọn gbọ́mọ̀ gbìn bí iyẹ̀pẹ̀ o ogun gbàmígbàmí ò ní kẹ́ ní ilé gbogbo àti mọ́ pẹ́ wá wá o kálẹ̀ gbà mí sí àwa máa rírì rẹ̀ dáhùn sákì ẹ̀. àti mọ́ pẹ́ wá wá kálẹ̀ gbà mí sí àwa máa rírì rẹ̀ dáhùn sákì ẹ̀. àti mọ́ pẹ́ wá wá kálẹ̀ gbà mí sí àwa máa rírì rẹ̀ dáhùn sákì ẹ̀. àti mọ́ pẹ́ wá wá kálẹ̀ gbà mí sí àwa máa rírì rẹ̀ dáhùn sákì ẹ̀. Socialite International Magazine, Expo Plus Magazine. We appreciate you. Thanks for your support. Yeah, we also want to appreciate Dynamite Concept Ushers. Dynamite Concept Ushers. Thank you so very much. But Yíká Gọ́dì ló sọ wọ́n ní ọlọ́wà ọmọ ọdún fa authentic member tọ́fọ̀ tẹ̀lù tọ́sítàpù ẹ̀ tó ti wà endorse ní ọdún fa bó bá jẹ́ bẹ́ẹ̀ kò sí ní ọ̀yìn sà ire o. ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé gan. ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé gan. ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé gan. alájà Fausat Balógun rẹ̀. Madam Saje mo kí ẹni tí mo bá ròde. Forty years on stage ni Madam Saje ń ṣe lónìí. Àwa gbọ́ Ọlọ́run ga fún ayé wọn tó rí Ọlọ́run nìkan ló ṣe é. Kálẹ̀ nìyàn ló di àṣírí Madam Saje mú wá ti tú. ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé o. ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé o. ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé o. ìrẹ́ o. Gbogbo olórin tó bẹ̀ níbí ni mo kí làlá ìlólódì. Látòrí ọ̀gá ńlá Pasuma. Dórí Sanjena ẹ̀tẹ̀gbọ́n tèmi. Dùgbẹ̀ mo kí ẹ Ifá kálẹ̀lúyà. Ronka Òṣòdì òkè mo kí yín gbogbo yín mo kí. Expo Maxine mo kì í yín o ire.
ìlú rẹ̀ orin rẹ̀ jẹ́ ká jọjọ́. ìlú rẹ̀ orin rẹ̀ jẹ́ ká jọjọ́. ìlú rẹ̀ orin rẹ̀ jẹ́ ká jọjọ́ ká jọjọ́. ìlú rẹ̀ orin rẹ̀ jẹ́ ká jọjọ́. ẹgbẹ́ wálẹ̀ nítorí ọlọ́run. akéré nígbà tá a sì máa ń wo Madam Saje ní TV. ajá ṣe ń wò wọ́n títí dìgbà òní. kẹ́nikẹ́ni máa pè wọ́n ló níràwọ̀ mọ́ ọ̀tọ̀ níràwọ̀ ọ̀tọ̀ lógo. gbogbo ẹni tó bá ṣèrò láyé wọn kì í ṣèràwọ̀ ìràwọ̀ lè jábọ́ ògbó kì í jábọ́. ògo ni Madam Saje ògo ni Madam Saje àlọ́ ògo ni Madam Saje torí Madam Saje wà máa rí rẹ̀. wà máa rí rẹ̀. biggest doctor wọn ti bá ṣe ebi kan ṣe ìpè fún ẹ wọn ò fi brother mi kọrin ká yí ọsọ doctor mo tún sọ òun fi brother sọ̀dọ̀ mi kọrin. For example kéèyàn kan wòrò nkẹ́ ṣoṣo ni ẹ máa ó gẹ́ yẹn ṣáálé dì yẹn olórí burúkú ni ṣá. ìfọ̀nkà hallelujah wàláyé yín kan ti gbé pé ẹ̀ẹ̀kan mọ́ ni. àwọn jẹ́ fi máa ń kí yín nìyẹn. wàláyé tó fi gẹ́ iná nìyẹn. bàbá wèrè nílé dì yẹn ṣá. ẹ wo ẹ jẹ́ ká pè ìfọ̀nkà hallelujah ó ń sọ̀rọ̀ bí wèrè ni ìfọ̀nkà hallelujah bọ̀bọ̀ yẹn ó gùdù bí olórí burúkú ó ń sọ játijàti ọ̀rọ̀ àbí bọ́ ṣe wọ́n sọ pé ìsọ̀rọ̀ sọ játijàti ọ̀rọ̀ kọ́lọ́ fọ́ọ̀rù kẹ́bọ̀dà gbé gabi tó wà wàláyé àti máa fi játijàti ọ̀rọ̀ lọ́rùn. ẹni tí ijó kan ní ìsìn àwọn náà ni. rárá ijó kan. ẹni tí èpè kan sọ́ọ̀rì ẹni tí orin kan. ẹnìkú táwọn ọmọ ẹ̀mọ́ kan lọ́bàá yẹn kó wẹ́ẹ́ má ṣe é. ẹ sáfẹ́ gbà sá. yóò yà ṣé kó kú ni. àǹtí tóyìn wàhálà bẹ́ẹ̀ tọ́wọ́ bá bá yín ṣẹ́ẹ̀sì lè ní ringing tone báyìí. mo ní o ó ní o. all right. mọ́mí Ronke Ṣodòkè mọ́mí mi Fasat Balógun mọ́mí thanks for the everyday call God bless you I appreciate you. mọ́mí Ronke Ṣodòkè thanks for your support each and every day God bless you. ìyá ọmọ àwọn dáàdì mi àwọn afá mi àwọn dáàdì àwọn ṣéwù mi dáàdì mi ẹ ṣe gan-an ọlọ́run fà yín lọ́wọ́ sókè sí o. ọmọ àwọn mọ́mí àti dáàdì mi orí ìtàgé ọmọ God bless you ọmọ àwọn tó máa ń jíjà mi ti máa ń wà lé anytime God bless you Ìjẹ̀bú baba thanks for that comedy I dey see you always. akéwèjẹ ọ̀tá ńlá ọ̀hìn indomie bó ṣe ta tó kó dẹ tó ti kárí ọ̀hìn. èmi ni Pasuma ọ̀gá ńlá ní Fuji o. everybody back down back down bàbá tìrì mi back down back down dem hear me back down wọ́n back down star wẹ̀wẹ̀ back down lórí lọ́sàn wọ́n ní mo back down everybody back down small doctor gaga kó farabalẹ̀ ọ̀dọ̀ bá gbọ́n yákèyí àbòkí mi rúwa ó ṣàmọ̀ kẹ̀kẹ́ yàtọ̀ sí márùwá báṣíkù ní kẹ̀kẹ́ gọ́vnà kan dẹ̀ ní márùwá sísá kò fi wọ mọ́tò adúlú bẹni tó jẹ́ lóto ó tó ká mo tó ká tó bá yá wọn wá tó kà if dem call me small doctor akéwèjẹ kékeré kéké gbà kejì kéké everybody back down back down bàbá tìrì mi back down back down dem hear me back down wọ́n back down star wẹ̀wẹ̀ back down dúró rè lọ́sàn. ọmọ jayé kó bá rówó kò ṣayé tó láyé pé méjì o ayé kan ló wà o èèyàn tó wà òkè èèyàn tó wà ọ̀rẹ́ làwọn ọmọ ògbóró máa rí lọ́ máa ṣe sáyé òtún àtúnṣe gbàgán fún kó bá
bèrè pẹ́sọ̀ gan. Wọ́n mọ̀jú kó máa yọ. Wàlẹ́kẹ̀. Police mọ̀ dẹ́pọ̀ kẹ́kọ̀ọ́. JP's production. Ọlọ́run dé wá. Inside my ghetto, you know. Pastor will see you on the other photo, you know. You don't sound the leader, just say you know. They can't lie, you don't see pastor, she say you know. You know, I'm really boy, you know. Èmi lọmọ tó sọ aláyé mi, you know. Onírọ̀lá tó ṣòlóṣò, you know. Ṣìkẹ́tà ìdíkà tó tún tẹ́ mọ́nà tó fi polówó, you know. Àti all this pẹ́pẹ́pẹ́, you know. Èmi ló yẹ kí n máa jọ sọ́dẹ̀, you know. Always my doctor, I can't read it. Baby, what I do, what I do. Inside my ghetto, you know. Pastor Mutio, I want to have a photo, you know. You just found the needle, you just say, you know. Make I know that you want pastor, she say, you know. You know, They call me Bado, you know. And I'm getting the show, you know. And I'm killing the show, you know. I'm a girl, yeah, the show, you know. You know, pastor, me, I'm good. I'm a team, call it. Olùyọ̀lé wọ́n ṣe kánífà. Àwọn lè kánífà náà ti ṣe. Lára sọ̀rọ̀ kánífà ní Ìbàdàn. Wọ́n tẹ̀ ní kánífà wọ́n yà pàṣẹ. Wọ́n tẹ̀ ní kánífà wọ́n yà. Láyà bọ́lọ́. Inside my ghetto, you know. Pastor Mutio, I'm gonna have a photo, you know. You just found the village, just say, you know. make I know that you want to pastor, she say, you know. You know, oh, you need me to guitar, you know. Oh, fit a guitar, you know. Sidelika, like profita, you know. White see the come out, say profita, you know. Odilo lọ́gàwà, Agége lọ́gàwà, Ẹlẹ́gùsì lọ́gàwà, ọba ẹlẹ́gùsì ọba ńlá dé. Ọlámídé Bàdó, Oya Bàdó. Ẹná mi lówó, mo fẹ́ rápọ̀ ẹná mi lówó wò. Rápò jáwó, nígboro orí ló ń jáwó. Ẹ bá ti sọ láǹgbà mi méjì sílẹ̀, orí ló ń jáwó yìí. Inside my ghetto, you know. Ebe, gbọ́ra. Tutu ọ̀pọ̀lọpọ̀. Tani mọ̀ kó wá sọ. Tuti wọ́n ló tẹ̀ tán jẹ́ gbọ́gbọ́. Ọ̀yà tíṣà, wọ́n fi gbọ́dọ̀ lọ́wọ́ sórí jẹ́ ọ̀dàlá. Adáwà. Adásù. Ayadí, Adaba Ayadi. Adàbọ̀ Ayadi. Ọ̀pọ̀ Adámi ti gbéra o. Ayadí owó tó láàyè. Lóye táwọn olóṣòwò. Ọkùnrin ní oṣù lọ́fẹ̀ẹ́. Adásáré owó jóná. Kí ló dé táwọn olóṣòwò ọkùnrin tó Ní oṣù lọ́fẹ̀ẹ́. olóṣòdì òde dìní òde orin kò bá rí lájẹ mú ló bá bá mi dé sí lẹ́sẹ̀kẹsẹ̀ kó dá padà torí títí lájọ wà ọlọ́pàá máa kú wa amadélé ẹjọ́ lọ́wọ́ ní kárọ̀jọ́ èmi ló tèmi òun ló sí rẹ̀ àtẹ̀yìntàrẹ àtẹ̀yìntẹ̀mí lọ́wọ́ ní lásánwó èmi sọ tèmi torí mo máa jà fọ́ oríṣi ẹ̀sán ọmọ àti olú máa jà wá wọ́n ní gbọ́dọ̀ tó akéwìjà. Kálá ọmọ tó sọ bóyá gbéra. Adáwà Adásù Adádì Máa bá ajá mi jẹ èrè. Adáfọ̀ ajá mi ní èrè. Ọpẹ́ o ajá mi ti gbéra o. Adásáré owó jóná kí ló dé táwọn olóṣòwò ọkùnrin ní oṣù náà. Adásáré owó jóná kí ló dé táwọn olóṣòwò ọkùnrin ní oṣù náà. Farabalẹ̀ má lọ gbẹ̀jẹ̀ tó gbé màlúù ṣubú. Má níbi alápàtà tí màlúù rí tó fi ṣubú. Ọmọ ọ̀jẹ̀ta ó yá gbéra. Ẹni wá kì í ẹrú ọmọ ìyá ní báàbù gbéra. Títí bá a sá lọ náà bó. This one dey give person for this country. This person na for town. Ọ̀nà ló gbà Adásù. Àǹtí mi, Adásù sọ́mọ́ lọ bàjá mi jẹ. Àǹtí mi, Adáfọ̀ ajá mi. Ọpẹ́ o, ajá mi ti gbéra o. Adásáré owó jóná. Àǹtí mi ló dé táwọn olóṣòwò ọkùnrin.
God bless you for the respect. Mommy Fasal Balogun, God bless you. What for now? Makano, Aliyah, bless up. Yes. Baddest boy. Biggest doctor. Alábàákẹ́ ọmọ. Ọmọ tí ẹ ń ṣàdúrà fọmọ. Jẹ́ kí ìrọ̀wọ́ ẹ lókè jẹ́rìí o. Èyí tí Fáúsá ọwọ́ yín dà. Ẹ jẹ́ ká lọ́wọ́ yín o. Okay, sorry. Àwọn kò mọ̀ wọ́n sí Fáúsá. Okay, ẹ̀yin tí Madam Saje ọwọ́ yín dà. Ẹ jẹ́ ká lọ́wọ́ yín o. Mo sọ nínú iṣẹ́ kan, mo ní kò dìgbà tá a bá kú ká tó mọ ìyá ara wa o. Ṣé mọ̀ pé ẹṣin tó ṣíwájú ká fún mẹ́ta ara mi. Ẹ̀yin tèmi lẹ́yìn Ọlọ́run tún ni ààbò pọ̀ ó yà wò lẹ́yìn Ọlọ́run ààbò Ọlọ́run. Òṣè Ọlọ́run lẹ́dùnmọ̀rẹ̀ òṣè bàbá tí bá ní kíkan rẹ̀ ilẹ̀ aṣúwámọ́. Ọpẹ́ ní bẹ́lẹ́dùnmọ̀rẹ̀ bàbá àgbàlagbà wọn yẹn wọ́n bá ti ń jẹ́ mi ní èmi ní lẹ́yìn Ọlọ́run tún ni. Kò yí sí oyè ọdún tó rú àwa yìí tá a gbà lọ́wọ́ màmá lórí stage èèpọ̀ ó ti yẹ eyín tí mo ń sọ 40 years ago ọmọ tó bá ti ju 40 years lọ ó pọ̀dún díẹ̀ lọ́wọ́ nǹkan tá a ṣe lónìí ọpẹ́ ní Fẹ́lẹ́dùmarè ọba aláṣẹ. ìyá mi Fáúsá torí ẹ ló jẹ́ ń wá mi lọ́jọ́ tèmi ó dúró ó ṣe ìyá fún mi ó jẹ́ ń kọrin wípé kó wà lọ bẹ́ẹ̀ ìyá níyá mi. Ani ìyá níyá mi. Ìyá mi Fáúsá. Tí bá lọ́wọ́ tí bá kọ́lé tí bá lọ́lá ìṣẹ́ tí ni. Ìpè lórúkọ tèmi. Òṣì àdérò ń pẹ́ mọ́ gbọ́ mi. Bàbá tí ẹ bá mi ṣètọ́jú ògògbó ọmọ kúlódò tímọ́tímọ́ má sọ mọ́ wọ́n ní ọ̀rọ̀ tó rù má sọ mọ́ káàbò pọ̀ kí ni máa jẹ láyé tí máa gbàgbé ẹ̀ tóyìn aṣẹ́wó tó re London tó re Mẹ́kà tó tún lọ gbogbo ní ó ṣẹ̀dẹ̀ láti Amẹ́ríkà séèmù ni kí ni máa jẹ láyé tí máa gbàgbé ìyàwó mi ìyàwó gbogbo wa ni dúpẹ́ jáyé sí mi ukù. Gbogbo ẹ̀yin kọ́mítì gbogbo yín pátálákì etí rere tó bá ṣe sílẹ̀ ló máa dé bá ẹ wo tí màmá yìí ṣe
eléré wo ló ṣe patí rí nílé ayé yìí ìyẹn gangan ibù nínú ọgbà táwa yìí kó tó di táìmù yìí gbogbo ìta ò ṣe sparks mọ́ ṣe rere kó tó lọ. ìyá mi bá ọ̀sátú yèèyé gbàlagbà àyà ti balógun kò ṣeé ṣe ni o máa ṣe ó pe Ajíbọ́lá Pasuma Ọ̀gànlá o sùlélélélélélélé. ó tún pe ìjọba jùjú lọ́yìn ìjọba jùjú ní dùgbẹ̀yìn ó yà wò sílẹ̀yìn ọlọ́run àfọlọ́run. ẹ̀yin àfa olúwa àkọ́lọ́ sọ̀rọ̀ gbogbo yín pátákókí. àní tí n bá lọ́wọ́ tí n bá kọ́lé tí n bá lọ́la ìṣẹ́ tí ni. fàyà rọ́bì nàríjú àǹtújì ìbàdùnà. àmọ́ gbogbo ẹni tọ́lọ́ ń bá jù lọ ẹ bá ń dìde dúró ẹ bá ń gbọ́ lọ́n tóbi lẹ́ẹ̀kan náà bí Allahu Akbar. kàkọ́ọ́lì kàkọ́ọ̀dé owó tí ìtàsó ọ̀làkàyà Musa. ẹ jọ nítorí Ọlọ́run nítorí ànábì 5 minutes ni wọ́n fún àwa àfa kábi ṣàdúrà máa fi 2 minutes ṣàdúrà máa fi 3 minutes gbowó àdúrà small doctor àbí kí ló kọ léyìí tó kó bí yín ó ṣe tiẹ̀ ẹ wo àlùbáríkà báwọn èèyàn ṣe ń tẹ̀lé ẹ jà bẹ̀rẹ̀ àdúrà nísìnyí ẹ máa wo iye ẹ̀dá sí òṣàmì gbogbo ẹni tó bá ní ìkàngbà níwájú Ọlọ́run tẹ́wọ́ rẹ méjèèjì báyìí kó lórí ìdúró ẹ báyìí. fàyà rọ́bì ọ̀nà fọlmọ̀ àánú mọ̀ ayàdùn. Yínká Quadri Táíwò Hassan Ògògó abilarin baba kaka olórí ọba Ẹlẹ́gbẹ́dá alájà wa Shamtau ọ̀nàdìbò Fúnmiláyọ̀ Osman Bọ́lájí Rahim ṣó ti jẹun kárí gbogbo ẹ̀yin dẹ́ jẹ́ èèyàn wa tẹ wà nù bí tẹ́wọ̀ rẹ méjèèjì báyìí kó tẹríba kó dàníyàn tó bá fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. wà á máa lè mú rẹ̀ ẹni ńlá mú tún yín ní kò kì í fẹ́. gbogbo ẹ̀yà àfa tá a jọ wà lórí ìdúró mo fọlá agbára Ọlọ́run mo fọlá ògùn Ọlọ́run bẹ́ẹ̀ lọ́hùn gbogbo àwa tá a wà lórí ìdúró yìí ní agbára tọ́lọ́hún wọn ní dáadó lọ́gbẹ́ wọn báyìí. ilahi wa rabbi rabbu kullil khalaiqi. gbogbo àwa tá a wà lórí ìdúró yìí ọlọ́mọdé ká dáadó ń lé ìwòsàn báyìí. àmín. gbogbo àwa tá a wà lórí ìdúró yìí gbogbo ohun tí kálukú wa tá à ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run kò fi lé wa lọ́wọ́. àmín. ọlá nàbọ̀ wa Muhammad wájú Ọlọ́run. sallallahu alayhi wa sallam. alájà wa madam Fausat Balogun madam Saje wọ́n ṣe 40 years on stage afọlá agbára Ọlọ́run afọlá ògùn Ọlọ́run àfi bẹ́ẹ̀ ẹyọ kan lẹ̀dá ó ṣe ní oníṣèmí ìmọ̀ Olúwa má ṣe léyìí láṣẹ mọ́ fún wa o. àmín. òde kan lẹ̀dá ó lọ ní onílọ́mí ìmọ̀ gbogbo àwa tá àwọn àbí má ṣe léyìí lálọ́mọ fáwa náà. àmín. Alhaji Abdulwasi Alabi Pasuma ọ̀gánlá Fuji ìjọba Fuji afọlá alùbáríkà gbogbo àwọn ẹni Ọlọ́run bẹ́ẹ̀ lọ́hùn ibi tó dáadé fún Pasuma lẹ́ni Olúwa má jò takú síbẹ̀ o. àmín. alekun oríire Olúwa bá wa ṣe fún. àmín. mo kárí mo ṣàdúrà fún ẹ kí kálukú wa tẹ ọ wa báyìí kí kálukú máa dà níyàn tó bá fẹ́. ya Rabbi aunan. fàyà rabbi ọ̀nà fọlmọ̀ àánú mọ̀ ayàdùn. wàmà alimuri in lam tó ẹni o kìfà. wàmà alimuri ẹni in lam tó ẹni o kìfà. gbogbo ẹni tí ń sunkún lórí ọmọ Olúwa bá wa rẹ̀ wọ́n lẹ́kùn Ọlọ́run. ya rahmatallahi. gbogbo ẹni tó jẹ gbèsè Ọlọ́run kó bá wa san Ọlọ́run. inni khaifun wajilun. kádàrá kálukú wa àmẹni tí ó kú nínú ọdún yìí Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. ya ni'matallahi inni muflisun ani. ìbá ń kàlélúyà ò ní tẹnu gbóbi ọwọ́. walaysa li amalun alqala alima bi. àárọ̀ Pasuma ń da ọ̀sán rẹ̀ àtàlẹ́ Olúwa jọ̀ọ́ dá kalẹ̀ fún. siwa mahabbatika al-uzma wa imani. ìyàwó Abẹ́ní Saje ó ti da fún yín báyìí gbogbo ayé mà kó da fún yín kò ní padà bàjẹ́ fún yín o. fakun amaniya min sharril hayati wa min. ẹjọ́ gbogbo ẹni tó bá mọ rírì Ọlọ́run ṣe ọwọ́ rẹ̀ sókè báyìí bá ń gbé Ọlọ́run tóbi lẹ́ẹ̀mẹ́ta bí Allahu akbaru. Allahu akbaru. alákọ̀ọ́kọ́ ni ọbí Allahu akbaru. Allahu akbaru. ẹlẹ́ẹ̀kejì ọbí Allahu akbaru. Allahu akbaru. adidas kò ní bàjẹ́ fún yín láyéláyé. àmín. wala hawla wala quwwata illa